Warning, man. Eguni, it doesn't shit. This is bad, man. Eguni, what ṣẹlẹ̀ now? What ṣẹlẹ̀ ṣe kí la mọ̀ tó wá ṣe sí. Àti à ń ṣètùtù lẹ́ẹ̀ra ìwà tí ó pọ̀ ẹ̀ sì ràgàrà wo epo á fi dínkà. Yóò tẹ̀ gbọ́ pé mọ́mì ti bímọ. Mọ́mì ti bímọ. Òkú náà bí. Ẹ̀gbin oníyọ̀rọ̀. Èmi ló máa ń bá wí. Who the hell are you? Who the hell are you? Ẹ̀yin wọnú ilé mi ẹ̀bẹ̀ sí ní brag. Bàbá mi ponú. Ponú times 10. Ó tún rẹ̀ ní kùn yín ṣe níbẹ̀ yẹn. Ó yẹ kúnú mi. Mo ti dágọ̀ mi sílẹ̀. Wọ́n já ẹ láwọ̀, Jésù ẹ gbà wọ̀. Bàbá, gbé ọkùnrin jáde fún Monday. Kí wọ́n fi sínú àpò yín. Pàṣẹ má rẹ̀ ká ṣe bẹ́ẹ̀ yẹn. I mean, you can't just do that in my house. What kind of nonsense? This is alright. Now, listen. Okay? Wrap it back, put it there, and seal it. Kẹ̀yà wrap it padà kẹ́kẹ́ sínú any dirty place tẹ́ bá ti mú jáde. Tó bá tún dún bẹ́ẹ̀ yẹn, máa tú ajá sílẹ̀ fún yín. If I hear Kolo. Kolo one single Kolo. Anybody can jump. Báwo ni máa ń ṣe wá máa ṣèwádìí tí òfin tọwọ́ bòkú lójú báyìí tí ò ní fẹ́ di wá síta? Ọmọ mẹ̀mẹ̀, ọmọ Jack, ọmọ 18. Hold on, I will deal with you. Yọ̀rọ̀ sí ọmọ fẹ́dùn mi. Omi tí ọwọ́ ẹ̀ wà. Omi tí ọwọ́ ẹ̀ wà. Kí ni mò ń wá lára obìnrin tí ò sí lára ẹ̀? Àwọn Yorùbá pé kinní kan ní rọ́pọ́kọ́ bí ọká. Kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ bọ́dí. Bẹ́ẹ̀ mọ́rọ̀ lọ yìí kò lè ṣeé ṣe. Lẹ́mi pẹ̀lú ẹ̀ tó o bá gbọ́ tèmi. Wà á gbóòórùn àná. Excuse me, mo mọ̀ kan tí mo rí. Mi ò ṣe wèrè. Ajá òde bù mí jẹ. Mo mọ̀ kan tí mo rí kí tó máa sọ̀rọ̀. Wọ́n náà ń sọ́rí rẹ̀. Wọ́n náà ń jẹ́ wọ́n náà ń burúkú máa ṣàǹfààní. Wọ́n náà ń burúkú. Tálákà alágídí gbé mọ́tò òfòkú ọ̀nà náà pápá ń gọ́ lọ. Gbé kúrò o. Ó náà ṣí wèrè. Yẹ́nì kan tó ń sọ mí dá. Omi ṣé bẹ́ẹ̀ mi ṣe rí rẹ̀? Wọ́n pàlù fún wọn ni, wọ́n sì ń jó ni. Ẹni gbogbo nǹkan tó ń yọ kú ọ̀nà. Nǹkan tí ìyá ọkọ yín ṣe yẹn, ìyá mi lè ṣerú ẹ̀, ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Nígbà tẹ́ bá ń frustrate ọmọ ẹ̀. So the get ti àwọn fíìmù tí mo rán yẹn. That's very good. That's very good. Ẹ̀dùn náà, mo lọ ti rà á. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Jọ ìdákiní padà mo lọ sọ́dọ̀ Ayẹni fún mi. Ayẹni Ventures. Kéńtà ọlọ́kọ́ ni o. Má lọ sí kíni o kéńtà ọlọ́kọ́. Tó bú béèrè ẹ bẹ́ẹ̀ kó tẹ́ tí ò mọ́. Lọ ra kíní gidi fún mi jèrè kẹ́. Rọ́ọ̀nù mo tó ti lọ ra ẹ máa fún mi àmà scratch kiri. Àdébá fún ẹgbà ńlá orúkọ tá a kò rí. Àyàmọ̀ kan lórúkọ tilẹ̀ ń jẹ́ o. Tí n bá fọ́ fíìmù ọwọ́ mi mọ́ ní lórí.
ẹ̀jẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ ni màá fi rìpéǹtì bí báyìí. sórí gbogbo ẹnikẹ́ni tó o bá nífẹ̀ẹ́ tífẹ̀ẹ́ rẹ jọba ló kan àyà rẹ̀ èyí mo fẹ́ kó o jìnnà sí ẹ̀. àfàìmọ̀ kọ́ mọ̀ sí pé lọ́wọ́ ọ̀rú wọn ni kú rẹ̀ ó ti wá. Joseph mẹ́wàá ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. àná normal bá ṣe máa ń ṣe pẹ̀lú madam ni madam bá pè mí o ló bá bẹ̀rẹ̀ sí ní kí mi Mufu ọ̀ní Mufu sexy. sọ̀rọ̀ jàre èwo ni Mufu dàlẹ́ Mufu ọ̀ní. jà gbọ́rọ̀ jàre o ti ṣetán láti máa jowú mi náà nìyẹn ọ̀rọ̀ náà ni mò ń sọ fún ẹ. ó mọ̀ pé tí madam bá ti pè wá tá a bá ti wọlé tí bá máa jáde báyìí mo máa ń làágùn torítorí ni. àmọ́ mọ bí ẹran sísun. bí mo ṣe wọlé lánàá nìyẹn o tí mo ṣe tán pẹ̀lú madam báyìí bí ṣe máa bọ́ síta báyìí ni máa bọ́ sọ́wọ́ ọ̀gá gbọ́n yé ló bá di gbọ́n. kí ló wá ṣẹlẹ̀. bí mo ṣe rí ọ̀gá báyìí gbogbo iye inú mi parẹ́ lọ́gá bẹ̀rẹ̀ sí ní sọ pé hey Mufu ó jẹ́ ìdí oúnjẹ lẹ́sẹ̀ mi ń gbó gigigigi nípa ní ìtì rat o ìmove bigibigi rat o ìkú ìkọ́m ìgò ìkọ́m. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. lọ́gá bá ní are you sure nípa ní sure. The next thing ó dẹ̀ mọ̀ pé tọ́gá bá ti ń bínú òyìnbó ọ̀gá máa ń pọ̀ gan. kí ló wá wí. The next thing lọ́gá bá ní don't let me see you in my materials room. lọ́ba the next second walk out. ìjì tó jà tó gbé kẹtẹpẹ ògì kí lélùbọ múra ni o. Mufu ṣó rí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí òwe ni o ó yẹ ká jáwọ́ o. ọ̀rọ̀ ló sọ o Joseph ọ̀rọ̀ ni àmọ́ kò ń ṣàwà náà tí a máa wọlé báyìí nísìn ni màdámù ò ní ní kí wa kò dẹ̀ sí bí madam ṣe máa pè mí tó máa kí mi tí wọn orí mi ò kí ń dìde tí bá wọlé báyìí nísìn ṣe ni madam máa pariwo Mufu ọ̀nẹ́ Mufu sèré. jẹ́ agbárajà wo ni Mufu dàlẹ́ Mufu ọ̀ní ṣé o wà sexy to me kí ló fẹ́ sọ ìwọ tó yẹ kí gbogbo ara líle báyìí ni tó bá ń wa mọ́tò gẹ̀bí. yà á gbọ́dọ̀ my friend idiot o máa ń pọ́n ẹ lé gan o jámọ̀ nǹkankan ìwọ wo jẹ́ kí mi àti ẹ lọ bá màdà ká bèrè pé ta ló gùn jù ní mi àti ẹ. ọ̀gá bá wà ń lé wàá kàn gbójú wíńdò bọ́ sẹ́wọ̀n ó lọ nìyẹn ó lọ tán ráúráú ọ̀dẹ̀ à ń sọ fún pé kó jẹ́ ká jáwọ́ ní ìwà burúkú tó ń sọ pé madam hall sẹ̀sì. torí Yorùbá ti sọ̀rọ̀ wọ́n ní tó bá kọ wájú sí ẹ ta tó bá kẹ̀yìn sí ẹ ta tó bá hákùwọ nìkan dèrò ara ẹ pa o. èrò tiẹ̀ nìkan ni kò dárò ṣáàfì mi lẹ̀ ṣùgbọ́n pé mi mú ní life tèmi ìwọ ló ní tiẹ̀ kò sí ìtò kan mi bóun ẹ̀ kò gbọ́ bóun ẹ̀ má gbọ́. bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀. kò jẹ́ kí inú mi dùn ìwọ jẹ́ kí inú mi dùn torí gbogbo wàhálà ìyàwó mi yẹn ti pọ̀ jù tí n bá rí alternative á pa mí. ẹ má wọlé ẹni tí ẹ rán sí mi ó mọ orú èèyàn tí mo jẹ́ máa jẹ́ iṣẹ́ ju bí ẹni tó rán mi sí iṣẹ́ jẹ nígbà tí mi ò kí ń ṣe òpè. ó ń ṣe òpè fún pé òun ṣòpè yẹn lọ́sàn fún pé òun ṣòpè yẹn. sórí màá wá ju ẹ màá dọ́gbù ju ẹ lójú mo lè tírípù ju ẹ lójú. mo mọ̀ nílò tán. ṣé mo sọ fún ẹ nílẹ̀ nǹkan ni. ṣé mi ló kòwé pẹ̀lú obìnrin tí bẹ́ẹ̀ ṣìnà láìláìláìlá o kí n mu tíì. owó dẹ̀ ti bẹ̀rẹ̀. ìgò mẹ́rin iwájú ẹ̀. sórí Ọlọ́run ni ọba nìkan ló máa ń ran àwa sọ fún pé òkè ẹ ṣòro fẹ́ni báyìí. yé wọ́n ti ṣe fàájì lọ jìnnà. bí wọ́n mọ̀ pé lọ́wọ́ yìí ó wọ̀ bí ẹ̀wù. ọkọ mi ti ṣe ṣìnà èmi náà ń sọ mo fura sọmọkùnrin yìí ìfà yíyí ó fẹ́ wọn sẹ́nu ó fẹ́ wọn sẹ́nu yíyí ìfọ́ máa lọ ṣe òní bẹ́ẹ̀ ni fífi sílẹ̀ jọ. wá kí ló máa ń ṣe ẹ̀kọ́ kí ló máa ń ṣe kí ló bẹ̀rẹ̀ jẹ kó bẹ̀rẹ̀ jà ṣe ẹ̀ ṣé oògùn kan ní ẹ̀kọ́ máa jà sí kó bẹ̀rẹ̀ jà. wọ́n jẹ́ ilé iná kó mọ̀ bí mọ̀ pé mi ò gbàgbé rárá pé mo níwèé lórí. bóyá ló mọ̀ pé tó bá lọ jà èyí tó máa fi mú dání báyìí tó fi wà nìkan tó fẹ́ rí mọ́. oníwálé mọ́.
ọmọ jẹ́ nǹkan tí ẹ̀ dín pẹ̀lú gẹ́ẹ̀lì. Sùúrù làwọn fi gbé tó wà lẹ́yìn. Jẹ́ ká wá lọ ilé ká tó sùn níta lọ tó sùn. Ṣé mi lóko? Àwọn ọmọbìnrin tó kọ́kọ́ mi ń ṣìnà yìí. Wo òní ṣoríire láyé ẹ o. Òní dé láyé o. A máa ṣe pé má ṣe pọ̀ ṣùgbọ́n ètò iṣẹ́ àrò mọ́. Àmì àrò mọ́. Yá máa wá lọ. Ṣé mi lóko ti bẹ̀rẹ̀ ìṣìnà? Ó dọ̀wọ́ ẹ̀ o. Àfi tí ó bá ń ṣe ní àṣà bí nìkan. Ó dọ̀wọ́ ẹ̀ o. Ẹ fi gbogbo ẹ̀ lẹ́fù. Wo ọ̀rẹ́ máa ṣe yẹ́ ọlọ́ọ̀bá ṣe. Hello. Hello. Ẹ̀ka ló ń sọ̀rọ̀ o. Kò ní ìdíkẹ́ mẹ́ni tó ń sọ̀rọ̀. Ó dáná kí a lè ṣe fún yín o. Ṣé bẹ́yìn ni ìyàwó Mr. Ṣemílógo? Bẹ́ẹ̀ ni èmi nìyàwó ẹ̀. Hòtẹ́ẹ̀ táwa wà tá ti ń ṣe fàájì nsìn òun ni mo rí Mr. Ṣemílógo tí wọ́n gbé ọmọbìnrin kan wá síbẹ̀. Ẹ̀yin ènìyàn tí mo dẹ̀ mọ̀ dáadáa ni mi ní fẹ́ kí àwọn ọmọ olórí burúkú tó máa ń gbọ́kọ kiri yẹn kán lọ gbọ́kọ mọ́ yín lọ́wọ́. Òun ni mo ṣe ní kí n pè yín kí n sọ fún yín báyìí. Ẹ wo ọkú á dà fún yín dáadáa yóò ní bàjẹ́ o. Ṣé mo lè burúkú náà lọkùnrin? Olóṣèlú burúkú ni bàbá yìí. Ọlọ́dẹ ní fẹ́rẹ́ fún. Olóṣèlú ni bàbá yìí ṣá. Kò ní dá fún àwọn ọkùnrin. Kí lẹ mí? Ẹ mọ̀ pọ́kùnrin lẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ náà ni. Ọkọ ẹjọ́ má bínú. Ẹ̀yin kò mú bù. Ẹjọ́ má bínú. Ẹjọ́ ibo òkè òun náà wà ní. Ẹjọ́ bó náà wà. Bá ti dé Ẹgbẹ́dá. Ẹjọ́ tó ẹni sùúrù ẹjọ́ ẹ jẹ́ kí sáré ẹjẹ́ kọ́ sílẹ̀. Ẹjọ́ mo mọ̀ ẹjọ́. Ẹ má bínú ẹ má bínú ẹ má bínú kì í pé mo bú yín náà ẹ má bínú àmọ́ ṣe pọ̀ ọkùnrin olóyè burúkú náà ni wọ́n ẹ má bínú. Ẹgbẹ́dá. Tẹ bá ti dẹ́gbẹ́dá bus stop gangan the first turning by your left. Kí n turn left. So tẹ bá ti wọlé ní left yẹn ẹ tún rí another turning by the left so ẹ lọ straight bẹ́ẹ̀. Left again. Ẹ rí hotel yẹn bẹ́ẹ̀. Kò ní dá fún mi wò. Nífò bàbá mi gbójú ọkọ mi lọ́wọ́ yá. Wọ́n ní pé kí n rán ilé tí pé kẹ́ bá wọn fi dòdò sí o. Ò jẹ́ èmi mi wà ní dídòdò fọkọ mi everything wà ńbẹ̀. Mo ti ń lọ. Nífò kò sí yàgò náà nìyẹn. Kò sí ẹ̀gẹ́ ọ́gìn. Ẹ má bínú madam nígbà tẹ́ ẹ gbé súnmọ́ mi ló fi jẹ́ kí èmi náà dó sórí ọwọ́ mi kó má bàa yọ ọwọ́ ọ̀gbà tí mà. Bóúnjẹ ẹlẹ́jàre ìgbà tí wo lọ fún ẹ ṣoṣẹ́ ń ṣe ni àbí ó lọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ ẹ̀ máa hàn mí jọ. Madam ẹ mú tẹ máa ṣe fún mi ẹ jẹ́ kí sáré gbóúnjẹ ọ̀gá lọ sọ́fíìsì wọ́n á sọ fún ọ̀gá pé mo ti rí nǹkan tó ti ń tẹ epo. Ìyẹn ló dà ìyá máa pẹ̀ ṣùgbọ́n má pẹ́ o. Ìní gbé wà. Ọ̀rẹ́ kíá. Múfù. Èló ní Nàìjíríà lè 100 naira. Ìgbà tí Nàìjíríà jẹ́ 100 èló ní wọ́n láàdì máa jẹ́. Ẹ̀yin fún ni ọjà ti wọ́n ẹ ṣáà mọ emotion yìí ni ẹ mú 100 naira. Ẹ ní Pringles. Pringles ó wà hello. Tóra. Báwo ni. Ṣé wà ń shop? Yes, mo wà shop. Ok, mo fẹ́ wá rí ẹ ni. Má pẹ́ o ṣàmọ̀ páwò lóko mi bí náà ni máa ń wà látàárọ̀ dalẹ́. Alright, mo ń bọ̀. Alright then. Ó dàbọ̀. Ok. Má bínú jọ. Èló wà ní gbogbo ẹ̀ báyìí. Ok. Gbà. Ọ̀fẹ́ nínú. Gbogbo ẹ̀ jẹ́ 390. Owó ẹ̀ jẹ́ 390 bẹ́ẹ̀ yẹn. Mo fún yín 10 naira orí. Òfin mi 10 naira. Àyọ̀ kì í yára dáa ni yá wà. Oge ó ṣe gan wo.